ṣé ẹ fẹ́ràn oúnjẹ? Bẹ́ẹ̀. Irú oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Mo like dodo. Dòdò àti kíni? Anything tó bá ní dodo nù. Anything tó bá dé bí dòdò kiri Exactly. tàbí plantain. Okay, so ṣé ẹ̀yin like dòdò àtẹ̀fọ́? Okay, dòdò àtẹ̀yìn ńkọ́? Okay, ṣé ẹ bá fẹ́ dín ẹyin, ẹ fún mi ní ingredient mẹ́fà téèyàn lè fi dín ẹyin. Maggi, salt, Méjì, groundnut oil, mẹ́ta, ẹyin fúnra rẹ̀, mẹ́rin. fry pan. Kò sí fry pan mẹ́. Tẹ́ bá dín ẹyin ẹ̀ ní jẹ fry pan. So ingredients. Ẹ lè lo carrots. Carrot, ṣé ẹ fẹ́ràn oúnjẹ dáadáa? Dájúdájú. Irú oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Lóòótọ́ náà gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò fẹ́ ní oúnjẹ kan tí mi ò lè jẹ ṣùgbọ́n àwa sì rí bí fùfú tàrí bí ẹ̀bà àwọn oúnjẹ tó wá jẹ́ bí olókèlè yẹn èmi máa ń fẹ́ mú àwọn yẹn ní ọ̀kúnkúndùn jù. Okay, ó yá ẹ mú ẹyọ kan pẹ̀lú ọbẹ̀ tẹ nífẹ̀ẹ́ sí jù. A sì máa lo fùfú àtọ̀gbọ̀nà náà. Okay, fùfú àti oríṣiríṣi nínú báyẹn. Okay, ó yá ẹ sọ ingredients mẹ́rin tí wọ́n fi ń ṣe ọ̀gbọ̀nà. Àkọ́kọ́ náà ọ̀gbọ̀nà yẹn fúnra èso ẹ̀. Okay. Èso ẹ̀ wọ́n máa lò. Okay. Irú àwọn ọ̀nà máa ń sọ lé ní Yorùbá o stockfish gbọ́dọ̀ wà included. Okay, báyà bí ẹja panla. Ó sì yé eyín ẹja gbọ́dọ̀ wà ńbẹ̀ and then mo ti sọ lẹ́ẹ̀kan yẹn náà bí pọ̀nmọ́ tí mo sọ yẹn náà ó gbọ́dọ̀ wà ńbẹ̀. Ṣé ẹ fẹ́ràn oúnjẹ? Mo fẹ́ràn oúnjẹ. Kí ni oúnjẹ tẹ fẹ́ràn jù? Mo lè sọ pé ẹ̀wà mo fẹ́ràn ẹ̀wà gidi. Ẹ̀wà àti kíni? Tá bá ní bí ẹ̀wà àti dòdò. Ẹ̀wà àti dòdò. So irú ẹ̀wà wo sọ máa dín ata sí ni àbẹ́wà gànyìn àbí irú ẹ̀wà wo? Ẹ̀wà gànyìn dá ṣùgbọ́n tí mo fẹ́ràn jù ni ẹ̀wà tá a máa ń ṣètò elépo yẹn. Okay, tẹ́lẹ̀po yẹn. Ó yẹ ẹ fún mi ní èròjà mẹ́fà tí a fi ń ṣe ẹ̀wà. Èròjà mẹ́fà. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí omi, kì í ṣe gbogbo oúnjẹ náà ń fomi sí so omi wà ń bẹ̀. Omi alákọ̀ọ́kọ́. Omi, maggi. Ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta máa ń fi àlùbọ́sà sí. Okay, ó jẹ́ mẹ́ta. Ṣé ti dòdò náà wà ń bẹ̀ àbí tẹ̀wà nìkan? Tẹ̀wà nìkan. So ẹlòmíì fẹ́ràn láti fi ṣúgà sí. Ṣúgà, okay. Kó lè dùn díẹ̀. Bẹ́ẹ̀ ni ṣúgà náà máa ń wà ń bẹ̀. Ó jẹ́ mẹ́rin. Ó lè wà nínú ẹ̀wà náà o. Ẹ̀hàn pẹ́wọ́ ò lè báyẹn so. Epo náà tún wà ń bẹ̀. Epo náà wà ń bẹ̀. Kí tún ni? Epo náà tún wà ń bẹ̀ àti ata. Àti ata, so ó ti. Ṣé ẹ like oúnjẹ? Bẹ́ẹ̀ni. Oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Ẹ̀bà àti ilá. Ẹ̀bà àti ilá. Irú ilá wo? Ilá alásèpọ̀. Ilá alásèpọ̀. So ẹ bá mi dárúkọ èròjà mẹ́fà tí èèyàn gbọ́dọ̀ ní téèyàn bá fẹ́ ṣe ilá. Ilá, ata, epo, ó di mẹ́ta, iyọ̀, mẹ́rin, irú, márùn-ún, ó pé ọkọ. Ẹ try. èdè ẹran something. Okay, ó ti pé. Oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Iyán àti ọbẹ̀ ẹ̀gúsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti bẹ́ẹ̀ bọ̀ èwo lẹ fẹ́? Iyán àti ọbẹ̀ ẹ̀gúsí gangan lẹ fẹ́ràn jù. Ó yá ẹ bá mi sọ èròjà mẹ́fà tá a fi ń ṣe ọbẹ̀ ẹ̀gúsí. Okay, it actually depends on how spicy you want it to be. So according to me, I'll feel ẹ̀gúsí gangan. Ẹ̀gúsí, okay. Then ata. Ó di méjì. Rodo, báwà, then irú. Ó di mẹ́ta. Epo pupa. Ó di mẹ́rin. Nǹkan tó bá fẹ́ kó wà nínú ẹ̀. Bí kíni? Bóyá ẹran ni o. Ẹran ó di márùn-ún. Bóyá ẹja ni o. Bóyá pọ̀nmọ́ ni o. Àwọn ẹ ti try. Ẹ like oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo like oúnjẹ. Oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Mo like iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. So tẹ́ bá fẹ́ ṣe ẹ̀gúsí, ẹ fún mi ní èròjà mẹ́fà tí ẹ máa fi ṣe ẹ̀gúsí. Máa ra ẹ̀gúsí gangan, ẹ̀gúsí seed tó ti lọ. 1. Máa ra ata. 2. Epo pupa. 3. Máa ra ẹ̀fọ́. 4. Máa ra iyọ̀. 5. Máa ra ẹja. 6. Okay. Máa ra pọ̀nmọ́. Ẹ ti